Lójúnà láti fòpin sí ìṣẹ́, òṣì àti àìsí oúnjẹ láàrin ìlú, ìjọba ìpínlẹ̀ Kwara ti kó àwọn ohun ọ̀gbìn fáwọn àgbẹ̀ tó wà níjọba ìpínlẹ̀ Ìṣí nípínlẹ̀ náà. Àwọn àgbẹ̀ tí wọ́n jẹ́ ojúlówó tí wọ́n sì kájú òṣùwọ̀n ní ìjọba Kwara kó àwọn ohun ọ̀gbìn náà fún láti gbìn. Awíkonko gbọ́ pé lẹ́yìn ìforúkọsílẹ̀ àwọn àgbẹ̀ ọ̀hún tí ìjọba sì ṣe àyẹ̀wò fún wọn fínífíní ni wọ́n tó kó àwọn ohun ọ̀gbìn náà fún wọn láti gbìn. Ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn ni gómìnà Abdulrahman Abdulrazak bẹ̀rẹ̀ ìpele kẹta pínpín àwọn ohun ọ̀gbìn náà tó fi mọ́ ajílẹ̀ àti kẹ́míkà fún ẹgbẹ̀rún 10 àgbẹ̀ káàkiri ìjọba ìbílẹ̀ 16 tó wà ní Kwara. Àwọn àgbẹ̀ ọ̀hún fi ìdùnnú wọn hàn sí gómìnà Abdulrazak pẹ̀lú ọ̀rọ̀ ìdúpẹ́. Ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Gómìnà